Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: Gbé ìgbé ayé ìfẹ́ bíi ti Kristi. Ìwé orin 1:1-2. Mo fẹ́ kí n dàbí Jésù. Ẹ̀kọ́ àkọ́sórí. Bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti angẹli, tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún, tàbí bíi kimbali olohùn goro. Ìwé KORINTI kínní, orí 13, ẹsẹ̀ 1. Bíbélì kíkà. Ìwé KORINTI kínní orí 13, ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 13. Bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti angẹli, tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún, tàbí bíi kimbali olohùn goro. Bí mo sì ní ẹbun isọtẹlẹ, tí mo sì ní òye gbogbo ohun ijinlẹ àti gbogbo ìmọ̀, bí mo sì ní gbogbo ìgbàgbọ́, tobẹ tí mo lè ṣí àwọn òkè ńlá ní ipò, tí èmi kò sì ní ìfẹ́, èmi kò jẹ́ nǹkan. Bí mo sì fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì fi ara mi funni láti sun, tí èmi kò sì ní ìfẹ́, kò ní èrè kan fún mi. Ìfẹ́ á máa mú sùúrù, á sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì í fẹ̀, kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, a kì í mú bínú, bẹ́ẹ̀ ni kì í gbèrò ohun búburú, kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. A máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyà rán ohun gbogbo. Ìfẹ́ kì í yẹ̀ láé, ṣùgbọ́n bí ó bá ṣe pé isọtẹlẹ ni, wọ́n á dópin. Bí ó bá ṣe pé ẹbun ahọ́n ni, wọ́n á dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni, yóò di asán. Nítorí àwa mọ̀ ní apá kan, àwa sì ń sọtẹ́lẹ̀ ní apá kan. Ṣùgbọ́n nígbà tí èyí tí ó pé bá dé, èyí tí í ṣe ti apá kan yóò dópin. Nígbà tí mo wà ní èwe, èmi á máa sọ̀rọ̀ bí èwe, èmi á máa mòye bí èwe, èmi á sì máa gbèrò bí èwe. Ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán, mo fi ìwà èwe sílẹ̀, nítorí pé ní ìsinyìí àwa ń ríran bàìbàì nínú àwòjíji, ṣùgbọ́n nígbà náà ní ojúkojú. Nísinsìnyí mo mọ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà náà ni èmi ó mọ̀ gẹ́gẹ́ bí mo sì ti di mímọ́ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Ẹ̀kọ́: agbo ìjọ Ọlọ́run gẹ́gẹ́ bí ara Kristi yẹ kí ó máa ṣe ìtọ́jú àwọn ará ní tòótọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti fi kọ́ wa. Nígbà tí ẹnìkan bá ń jìyà, gbogbo wa ni ó yẹ kí ó máa ní ìrora rẹ̀ lára. Nígbà tí ẹnìkan bá sì ń yọ̀, gbogbo wa ni yóò pín nínú ayọ̀ náà láti bá a ṣe àjọyọ̀. Irúfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àti àdúrótì yìí máa ń pèsè ìdàgbàsókè tòótọ́ fún ìjọ Ọlọ́run àti láti fi ohun pàtàkì tí ó sì ní agbára èyí tí ìgbàgbọ́ túmọ̀ sí. Ọlọ́run pàṣẹ fún gbogbo onígbàgbọ́ láti lawọ́. A sọ fún wa kí a fi oúnjẹ bọ́ àwọn tí ebi ń pa, ibùgbé fún àwọn tí kò ní ilé, kí a jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn aláìní. Àwọn iṣẹ́ rere àti ọrẹ àtinúwá yìí kò gbọdọ̀ dúró lórí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa tàbí àwọn Kìrìsìtẹ́nì nìkan. A ní láti na ọwọ́ ìfẹ́ yìí sí gbogbo ènìyàn àti àwọn tí wọn kò fẹ́ràn wa pẹ̀lú. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run máa ń rọ òjò àti oòrùn sórí gbogbo ènìyàn, bóyá ènìyàn rere tàbí búburú, oore fífúnni wa ní láti wáyé láti inú ọkàn wa, kì í ṣe èyí tí yóò jẹ́ àṣehàn fún ìyìn ènìyàn. A ní láti ṣe ìfífúnni wa láì retí ohunkóhun láti gbà padà tàbí láti máa retí ìdúpẹ́. Èyí ni àwòrán ìfẹ́ tòótọ́ àti ìjíjẹ́wọ́ wípé ẹ̀mí Kristi Jésù ń gbé nínú wa. Ó yẹ fún wa láti gba ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Kò dára kí a máa pariwo àdúrà lásán nígbà tí arákùnrin wa nílò ìrànlọ́wọ́ tí a fi ojú rí.
Bí ẹnìkan bá ṣe aláìní oúnjẹ tàbí aṣọ, tí a fi ẹnu lásán sọ fún un pé kí Olúwa kí ó bùkún fún ọ, tí a kò sì pèsè ohun tí wọ́n nílò, èyí túmọ̀ sí wípé a ti kùnà pátápátá. Níwọ̀n ìgbà tí ó bá wà ní ìkáwọ́ wa láti bá àìní ẹlòmíràn pàdé, a ní láti ṣe bẹ́ẹ̀ lọ́gán. Ìrànlọ́wọ́ pàtàkì kan tí ó bọ́ sí àkókò lè ṣe ìgbàlà ọkàn ènìyàn kan kí ó sì pèsè ìṣúra ayérayé. Ṣíṣe alábàápàdé àìní àwọn ènìyàn nípasẹ̀ iṣẹ́ rere wa yóò mú iṣẹ́ Ọlọ́run jáfáfá kí ìjọba Ọlọ́run sì di gbígbòòrò. Ẹ̀kọ́ àmúrelé. Ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí wípé ìfẹ́ ni Ọlọ́run. Ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 8. Àdúrà. Ọlọ́run alágbára jùlọ, jẹ́ kí ìfẹ́ gíga jọba nínú ọkàn mi ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.